ọ̀gá òṣìṣẹ́ ọ̀tọ̀ àwọn èèyàn pọ̀ nù ayé rẹpẹtẹ ẹlòmíì wá nítorí pé òun jẹ́ mùsùlùmí ó ní ọ̀sán ṣéun ẹlòmíì wá kìrìsìtẹ́nìtì kò ní gbààwẹ̀ àwẹ̀ ti wá dé ìṣòwò yìí ti pàrọ̀ orúkọ yín àwẹ̀ kírísítà àti mùsùlùmí ti dàpọ̀ síta ṣóun gbọ́ àbọ̀ ọmọ òun náà máa gbọ́ àwẹ̀ lẹ́yìn tí wà kò tí ì tán àwẹ̀ ramadan wà ń tà ẹlòmíì ló ti yorùkọ òun padà òun ti dolóṣọ òun ti dolóṣọ kó má bàa gbà rẹ̀ ẹnìkan ò ṣe yín fúnra yín lẹ̀ ń ṣe ara yín o nítorí pé kò sí ìdáríjì fún òkú nínú sàòkú o ò lè olówó lọ́wọ́ o ò lè tọrẹ o ò lè fún èèyàn o ò lè ṣàánú èèyàn o dẹ̀ ń jẹ o dẹ̀ sin o dẹ̀ ń yó àánú kan ò sínú ayé rẹ̀ ta ló sọ fún ẹ pọ́nú tó ń bọ̀ o ṣe ramadan mi láyé ta ló sọ fún ẹ pé lẹ́ǹtì tó ń bọ̀ o ṣì máa gbà láyé kí ló dé tó mọ̀ pé ẹyọ kan tó o bá gbà tó bá tọrọ ìdáríjì ẹ ṣe ó ṣeéṣe kọ́ lọ ń dáríjì ẹ ìdáríjì ò sí ní sàòkú o ò lè fún èèyàn lówó Yorùbá lè sọ pé òkè báyìí lọ́wọ́ àfúnni ń gbé o jẹ omu aya rẹ jẹ ọmọ rẹ jẹ ọkọ rẹ jẹ ó kówó sílẹ̀ ò lè bùn yàn bíbélì sọ pé aṣèrè ń kó ọrọ̀ jọ láì lẹ́ni tí ó jẹ. ẹ̀gbọ́n mi kí ni ká wá ṣe fáwọn alábòsí. ẹ gbogbo ẹ̀dá náà ní ṣàbòsí tó bá di jọ́ ọ̀dájọ́ Ọlọ́run sọ pé gbogbo ẹni tó bá ń ṣe àbòsí bí iṣẹ́ rí rẹ̀ bá ṣe wù kó wá pọ̀ tó bá ti fẹ́ wà lùjọ́ ọdún ìjọba ọ̀run báyìí yóò sì máa wò lórí sansansan ni àbòsí ó wàá di owó tí ó máa bó ṣe wulẹ̀ kó bẹ̀rẹ̀ tó kò ní wọ ìjọba ọ̀run Ọlọ́run ò wọlá fún alábòsí Kùránì sọ fún mi pé ní àsìsólómùsòlòmọ́ ti ya ọmọlẹ́kíàm gbogbo àbòsí tí àwọn pátápátá òkun lọ́jọ́ ìdájọ́ gbogbo rẹ̀ tó bá ti ń ṣàbòsí báyìí láyé òkùnkùn ni lọ́jọ́ ìdájọ́ kí ló dé tó lè máa ṣàdéhùn kó mú ṣẹ tó bá ṣàdéhùn làwọn ẹ̀yìn fún ọ lówó